billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Àdá ọpẹ́ fọ́lọ́run ọba wa, ọba tó ṣe wá mùsùlùmí. Àìmọye èèyàn lọ́lọ́run ọba mi ń dá tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tóun tún forí balẹ̀ fún. Mímọ̀ ṣe kọ́ ọgbọ́n orí wa kọ́ tọ́lọ́ ní káwa náà mọ̀ pé ọ̀kan ṣoṣo báyìí lọ́lọ́run. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ olùwò pátápátá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Láì ní fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ibi mo ti lọ náà látún fàbọ̀ sí. Bàbá wa ti ń bá wa bátan bí Islam ṣe tàn kálẹ̀ Yorùbá bọ̀ ó ti tójọ́ mẹ́ta díẹ̀ báyìí. Bàbá wo ni bàbá wa tá ń gbà lálejò bàbá Fadilatu Dr. Sheikh Najmudeen Agbolo Ajé Arówótọ̀ Sunnah Al-Madani. Bàbá wa ẹ bá ń sálámà sáwọn aráalé kẹ bá wa tẹ̀síwájú níbi tá à ń kẹ́kọ̀ọ́ dé lọ́dọ̀ yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Alhamdulillah. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa náà ti ń tẹ̀síwájú nípa àwọn ilé ẹ̀kọ́ tí ó wà ní ilẹ̀ Yorùbá. So a mú káàkiri ni torí tá a bá ní pé a mú gbogbo àwọn ilé ẹ̀kọ́ ìtàn so ìbátan mọ́tò bí kọjá ààlà so especially tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn bàbá náà tá a ti padà ń dálẹ̀ nísìn so ilé ẹ̀kọ́ ti pọ̀ gan so nítorí ìdí eléyìí àwa mú káàkiri gẹ́gẹ́ bí àpèjúwe then a tún fi àwọn mẹ̀yàrú míì náà mú àwọn òṣùwọ̀n míì pé bóyá bíi pé in tí wọ́n ń kọ́ láwọn ilé ẹ̀kọ́ kan ó yàtọ̀ sí in tí wọ́n ń kọ́ tàbí tó o bẹ̀ bí wọ́n ṣe gbé tiwọn kalẹ̀ ó tún yàtọ̀ sí báwọn míì ṣe gbé tiwọn kalẹ̀ bí àwọn ta síwájú ṣe gbé kalẹ̀ ìyẹn fà tó fi jẹ́ pé a mú nínú àwọn mùtàkhírì nínú àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n wá ní gbẹ̀yìngbẹ̀yìn náà a padà má wọn kan pé bóyá nítorí àwọn ètò kan táwọn tún ṣe tó yàtọ̀ sí àwọn èyí tó ti lọ wàhálà kó lẹ́hà ẹni tí ó bá wọ inú project yẹn náà tó yóò padà rí a ti ṣe ní ṣẹ́kìlù tí àbí tí à so tó jẹ́ pé a ti fọn káàkiri lórí àkótó lè bá tún rọrùn dáadáa. Kódà àwọn èèyàn ti rí ní Benin àwọn èèyàn ti rí ní outside Nàìjíríà dáadáa. ẹjẹ àṣàǹfààní bàbá ibo láti lè rí tí àwọn. a ṣe jáde lórí tá a ṣe ní ṣẹ́kìlù tí à gẹ́gẹ́ bíi tí à gangan tó yẹ pé Egypt gan ni wọ́n ti design rẹ̀ ṣùgbọ́n títẹ̀ rẹ̀ jáde ní pé ká wá tẹ̀ káwọn èèyàn ní onípépà rẹ̀ lọ́wọ́ ìyẹn owó ọ̀padà tí ì jẹ́ kí Ọlọ́run ṣe wọ́n jáde kọ́lọ́run wa kọ́dà kan kó bá ní ṣe ní ìrọ̀rùn ṣùgbọ́n fífọ́nká rẹ̀ lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú kíni kódà àwọn èèyàn ti kà á ní Benin gan mo ti ní lẹ́kítọ́rà kan níkan náà àwọn yunifásitì Benin Republic tó jẹ́ wípé ó ti kà á tó ọkà ní online torí pé odidi tí a gangan la gbé sí online àti ṣe bíi tí a. ní online tá a bá fẹ́ rí online ibo láti rí. tá a bá fẹ́ rí ní online mo fún lórí Facebook mi so Najmudeen Agbolo Ajé mo send ẹ sáwọn èèyàn ní àtòrí Facebook online. ìgbé kì í ṣe bí ìpolówó tó bá jẹ́ polówó náà ìpolówó náà rí. Najmudeen Agbolo Ajé jáde. ó lè wà lórí ìkànnì àǹfààní báyìí. So mo tún sẹ́ndẹ̀ náà lógo ọ̀pọ̀lọpọ̀ àwọn group bóyá bíi group Al-Madani Islamic Civic Center mo sẹ́ndẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn group tí mo wà náà tó jẹ́ orí WhatsApp group fọnká níbẹ̀. So nípa tí a ń bá lọ yìí nípa àwọn ilé ẹ̀kọ́ pé yẹ̀wò tó yàtọ̀ sí àwọn. A rí àwọn ilé ẹ̀kọ́ àsámù lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ìgbà náà a wá sọ̀rọ̀ nípa àwọn àáfàá wa gangan nílẹ̀ Yorùbá so pé ká sọ tẹ́rújúmọ̀ nípa ẹnìkọ̀ọ̀kan wọn tẹ́rújúmọ̀ wọn jáde tí pé ká sọ ìtàn ìgbésí ayé wọn ní ṣókí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àáfàá wa ní ilẹ̀ Yorùbá nílùú Ìlọrin nílùú Ìwó nílùú Ìbàdàn ní ìlú Èkó ní Ṣakí ní àsámù káàkiri Ṣakí ní Ìkirì ní àmọ́ nínú àwọn bàbá wa báyẹn so pé ayò lè gbà wá láti máa dákọ wọn ní ẹyọ kọ̀ọ̀kan so lẹ́yìn wàá gbà náà a tún wá sọ ipa wo làwọn bàbá wa yìí ní àwọn ìlú tó tí èsè náà lẹ Yorùbá ṣùgbọ́n sọ̀rọ̀ kiri ká lẹ Yorùbá gan lápèjúwe ilẹ̀ Haúsá kìí sí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n rọ kiri nínú àwọn ilẹ̀ táyé ìlú tí ó jẹ́ pé ilẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá wọ́n jọ ní ààlà ni Benin Republic Dahomey ni wọ́n ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wà nínú ilẹ̀ Yorùbá rí tó yẹ pé mọ́mílákà Yorùbá
gọ́ọ̀mẹ̀ntì Aláàfin Ọ̀yọ́ ó dé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ipò ní control gbogbo ẹ̀ kó tó di pé colonization yìí kankan dé àtàwọn ogun tó kọ́kọ́ ṣẹlẹ̀ tó jẹ́ àwọn ogun abẹ́lé láàrin àwọn Yorùbá Dahomey ńlọ fanti Benin fi padà ya kúrò lára Nàìjíríà ìsì ń bẹ lára ilẹ̀ Yorùbá títí di sí gbogbo nínú Nàìjíríà ni so díàbà kí nípa táwọn àfáà wá ní láwọn bíi Benin bíi Ghana bíi Togo Abidjan kódà a rí àwọn ilé kí ó tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá lọ́lọ́ dálẹ̀ ní Ghana. Allahu Akbar. So ipa tí gbogbo àwọn bàbá yìí wá ní nípa ẹ̀sìn láti fọ́n ká ní gbogbo àwọn ìlú tó tún yàtọ̀ sí inú ilẹ̀ Yorùbá náà Nàìjíríà yìí a tún sọ díẹ̀ nípa ipa náà nínú pírójẹ́tì yìí. So lẹ́yìn ìgbà náà àwa tún sọ pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn bàbá wa a sọ̀rọ̀ nípa al-ijazatul ilmiyya ìtọ́jẹmọ́ ìjáza certificate ó ló sì bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn bá jáde nílé kéwúlé wọ́n dẹ̀ gbọ̀gbọ́n ọpọ́n ọ̀làlélọ́ náà ni kò tí ì sí ti ń jẹ́ certificate bó làwọn ètò tí ń jẹ́ ṣàhádà pé kéèyàn ní certificate bó ni àwọn àfáàlẹ̀ Yorùbá sì padà bẹ̀rẹ̀ bí máa ti ń jẹ́ certificate so a sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ then nínú gbogbo àwọn bàbá wa yìí náà tí a ti ẹ̀ ń sọ̀rọ̀ wọn pé àwọn àfáàgbà wa ńlẹ̀ Yorùbá kọ́lọ́mbà kẹ́ wọn àwọn wo ni wọ́n kọ́kọ́ ní sátífíkẹ́ẹ̀tì láti ta tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ níta tó wá jẹ́ pé a rí sátífíkẹ́ẹ̀tì wọn ẹni tí mo rí sátífíkẹ́ẹ̀tì ẹ̀ nínú gbogbo wọn ọ̀pọ̀ nínú wọn tí a rí pé wọ́n lọ kẹ́kọ̀ọ́ níta tí wọn náà padà lọ lẹ̀ Lárúbáwá nínú bàbá wa àgbà àkọ́kọ́ ni o bóyá bí àwọn bàbá wa Kamaludin bàbá wa Adam Al-Ilory bàbá wa olùkọ́ àgbà so bàbá wa Ahmadu Rufai bàbá wa Sheikh Murtado Abdulsalam àti gbogbo àwọn bàbá òkè báwọn so pé ẹni tí mo wá padà rí sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n pé wọ́n gbà ní Aziari àwọn náà ní Sheikh Adam Al-Ilory rahimahullah so mo rí sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n gbà ní Aziari ní Cairo ni wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì wọ́n lọ ṣèdánwò ní ọ̀hún nígbà tí wọ́n lọ sọ́hún àwọn ròyìn tójú wọn rí nípa torí wọ́n ṣe odidi orin tí wọ́n fi ròyìn rẹ́hìlà yẹn gbogbo tójú wọn rí kí wọ́n tó di mísírọ̀ wọ̀ so nígbà àwọn atúndọ̀ nǹkan náà so àwọn ará ọ̀hún wá ṣèdánwò fún wọn ibẹ̀ ni wọ́n ti wá fún wọn ní ìjáza wípé ẹni yìí o ó kẹ́kọ̀ọ́ sọ́rùfù àbí ó kẹ́kọ̀ọ́ hadith ó kẹ́kọ̀ọ́ tafsir ó kẹ́kọ̀ọ́ wọ́n sàṣọ àwọn mọ́dà táwọn ṣèdánwò wọn pé lọ́dọ̀ báwọn ṣèdánwò fún wọn lórí àwọn mọ́dà báyìí àwọn sì rí i pé mustawa ò fáwọ́kọ̀ sànàwìyà so pé mustawa wọn wà fáwọ́kọ̀ wọn lè lọ sílùú wọn ní Nàìjíríà kí wọ́n lọ máa kọ́ àwọn ọmọ sànàwì lẹ́kọ̀ọ́ so wọ́n kọ́ sínú ìjáza yẹn nuska ìjáza yẹn photocopy rẹ̀ ó wà nínú pírójẹ́tì mi so ó wà nínú pírójẹ́tì mi kọ́lọ́n bá kọ́ bá ní kẹ́ àwọn bàbá wa bí ọ̀rọ̀ ṣàhádà sàtífíkẹ́ẹ̀tì náà bó sì wá bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá so àwa sọ ọ̀rọ̀ nípa rẹ̀ náà so lẹ́yìn ìgbà yẹn tó wá ní àpọ́síbi báàbù ẹlẹ́ẹ̀kejì nínú project báàbù ẹlẹ́ẹ̀kejì ni alhayatu al-ijtimaiya in tó jẹ mọ́ social life ní ilẹ̀ Yorùbá so àwọn social life nílẹ̀ Yorùbá aláwọ̀kọ́ a nídìí láti kọ́kọ́ sọ̀rọ̀ nípa usulu qabilati Yorùbá ìpìlẹ̀ Yorùbá gan níbo ni àwọn Yorùbá ti dé Nàìjíríà so ṣé wọ́n kàn wọ̀bọ̀ báwọn yìí méje máa sọ. ṣe wọ́n tẹ̀wọ̀n rọ̀ ní àbíọ́dá díẹ̀ wá ní. wọ́n kàn wá láti sọ́mọ̀ ìyẹn kàn jábọ́ sí orí ilẹ̀ ibẹ̀ yẹn ọ̀rọ̀ pakasọ díẹ̀ ń bẹ torí pé mo nàkọ́lá ọ̀rọ̀ tí ò dé ní márùn oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ so mo sọ̀rọ̀ oríṣi bíi márùn tí àwọn èèyàn sọ nípa rẹ̀ ní àwọn èèyàn tó ti kọ̀wé síwájú ni o kì í ṣe àwọn ọ̀rọ̀ tí wọ́n kàn sọ lẹ́nu o so a rí nínú wọn ẹni tó sọ wípé ìpìlẹ̀ Yorùbá láti ìlú Mẹ́kà ni so láti ìlú Mẹ́kà ni a rí nínú àwọn kan sọ bẹ́ẹ̀ pé kódà ìran Kùráìṣì wọ́n ṣe nísìbà rẹ̀ sí ìran Kùráìṣì ìran ànábì so pé ìran ànábì yẹn ìyẹn sallallahu alaihi wasallam pé ní ìpìlẹ̀ Yorùbá a rí nínú wọn ẹni tó sọ wípé àná pé ìpìlẹ̀ Yorùbá láti Egypt ni ẹsẹ̀ pé láti Egypt ni tó pé bàbá wọn ò ní jẹ́ sí Yaruba àbí nǹkan kan tó pé ni wọ́n fi padà ń pè ní Yorùbá pé Yaruba ni wọ́n sọ di Yorùbá no àwọn kan ní Egypt ni àwọn tó wá sọ̀rọ̀ pé Yaruba yẹn ọ̀dà ibi tí ń bà gbàgbé o ọ̀dà ìpá wọn sọ wípé Iraq
torí pé asúrò Yaruba ló lé wọn kúrò ní Iraki pé nígbà wọn á délẹ̀ Yorùbá ní àwọn yẹn sọ pé Iraki ni wọ́n á ní pé Yaruba tó lé wọn kúrò ní Iraki nígbà wọn á délẹ̀ tí wọ́n dé Nàìjíríà níbẹ̀ wọ́n wá sọ ra wọn lóko rẹ̀. ó kọ táwọn tó sọ táwọn ok bàbá. ìtàn yẹn inú tẹ́mi gángan fi ṣe nígbà tí mo pàtó ní mo ṣe mọ̀nàkọ́ṣà mo gbọ́n àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan yẹ̀ wò tó o pé bóòdì kọ̀ọ̀kan ṣe wéèsì nínú àwọn ọ̀rọ̀ márààrún tó adé tó sọ pé nígbà tá a ti rẹ̀ sọ pé àti láwọn tó sọ pé Mẹ́kà àti láwọn tó sọ pé ní sọ̀rọ̀ ní Egypt ni aláwọn táwọn sọ wípé Iraq ni a sì láwọn kan táwọn sọ wípé Ṣẹ́ríkù sáni Ṣẹ́ríkù pé east west ayé Ṣẹ́ríkù kan ní east so pé east ni àwọn Yorùbá ti wá pé east àwọn kankan sọ pé Ṣẹ́ríkù ni wọn ò sọ pé Ṣẹ́ríkù èwo gangan ìtọ́jú náà ló bóyá bíi Ṣẹ́ríkù Hausot bíi ilẹ̀ Lárúbáwá gbogbo tó jẹ mọ́ bíi ọ̀pọ̀lọpọ̀ Asia country iná máa ń gbàlérò pẹ̀lú Ṣẹ́ríkù so pé Asia sá ni ìpìlẹ̀ àwa Yorùbá so kí lọ́rọ̀ ẹlẹ́karùn-ún ọ̀rọ̀ karùn-ún náà sáwà ọ̀rọ̀ bíi márùn-ún sáà ní àwọn kan ló wá látọ̀run. àwọn bí wọ́n wá látọ̀run gangan àwọn ọ̀rọ̀ àhesọ nù bí àwọn ọ̀rọ̀ tí ò sí nínú ìwé kankan kẹ́nìkan kan kọ́ lóòwe pé ojú àtẹ̀wọ̀ àwọn ọ̀rọ̀ àlékọ́rọ́ àwọn kan láti sínú project lórí àwọn ọ̀rọ̀ tí ọ̀lẹ́rìí. tí wà bí ìwé òṣèlè ìwé láìsí màláìka. so nígbà tá a wá sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ márààrún tán a wá sí mọ̀nàkọ́ṣà ọ̀rọ̀ kọ̀ọ̀kan ibo ọ̀rọ̀ kọ̀ọ̀kan ṣe wéèsì so lápèjúwe nísìn ẹjọ́ sọ pé ìpè Yaruba Yorùbá látara Yaruba ni wọ́n ti mọ̀ so àwọn ọ̀rọ̀ míì wà tí máa jọra wọn nínú èdè Lárúbáwá nínú èdè Yorùbá sí kínní èyí ò túmọ̀ sí wípé ókè ní èdè Haúsá nísìn àrínú àwọn èèyàn míì tó sọ pé Haúsì ni wọ́n ti mọ̀ àwọn kọ̀bílà kan ní jẹ́ Haúsì nílùú Mádínà so pé wọ́n á sọ pé Haúsì torí pọ̀jù Haúsá Haúsì so irú àwọn ọ̀rọ̀ báwọn ọ̀rọ̀ tí èsì ẹ̀yìn ní tó nǹkan ni so àwọn èdè máa ń jọra wọn bákan náà tún ní ẹ rí wípé nínú èdè Lárúbáwá nìsín àìmọye ló ti wọnú Yorùbá tó jẹ́ pé a sì máa sọ gẹ́gẹ́ bí ìgbà tá à ń sọ Yorùbá àlùwàlà ìpínlẹ̀ rẹ̀ ní àlùwòlú tẹ̀pẹ̀ tọ́ọ̀dì àwọn bàbá wa máa ń pè é ńlá dán wọ́n máa pè ńlá gbùlúgbùlú so àlùwàlà àwọn ọ̀rọ̀ máa ń jọra sábà nítorí rẹ̀ ká sọ wípé jẹ́ pé èdè Yorùbá èdè Lárúbáwá náà ni bẹ́ẹ̀ náà ló ti wá wà nínú àwọn èdè míì náà síra wọn bóyá bí èdè Faris àti èdè Lárúbáwá ìmọ̀ àwọn kẹ́lìmọ̀ tí ìmọ̀ wọnú ara wọn tó jẹ́ pé ó lè ṣeé ṣe kí jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ nígbà míì Lárúbáwá gangan ni tí àwọn Yorùbá ò mọ̀ pé dáadáa tàbí àwọn Fárísì ò mọ̀ pé dáadáa tàbí míì gan wà nínú kíní ó wà nínú èdè Lárúbáwá náà tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ Fárísì ni àwọn àti torí rẹ̀ ká sọ pé òkè ìpìlẹ̀ àwọn Lárúbáwá o ìlú Fárísì ni wọ́n ti wá nǹkan kan so alákòlẹ̀ àdìsá nígbà tá a ṣe mọ̀nàkọ́ṣà gbogbo àwọn ọ̀rọ̀ a padà rí wípé ọ̀rọ̀ márùn-ún náà ni ọ̀rọ̀ tí mo sọ so a padà rí wọn wípé Ṣẹ́ríkù ni wọ́n ti wá Ṣẹ́ríkù wa náà ti wá bíi Ṣẹ́ríkù Ìfìríkíà àti Ṣẹ́ríkù Hausot tá a bá wo Ṣẹ́ríkù Ìfìríkíà pé àwọn Ṣẹ́ríkù Ìfìríkíà àti ìtàgbé ní Ṣẹ́ríkù Ìfìríkíà òun làwọn ìlú tó jẹ́ bóyá bíi Ethiopia bíi àwọn Mali Ṣẹ́ríkù Ìfìríkíà mọ́nà Ṣàmálì Ìfìríkíà so Ṣẹ́ríkù Ṣàmálì Ìfìríkíà bóyá bíi ọ̀nà Mali bíi Sudan bíi Misro so gbogbo àwọn ìlú tán wà ní Ṣàmálì Ìfìríkíà lọ sọ́nà Ṣẹ́ríkù Ìfìríkíà bíi Egypt bíi Sudan bíi Mali bíi Eritrea bíi Somalia gbogbo àwọn ìlú yẹn iná jẹ́ wípé wọ́n ní àlákọ̀ mubasharo wọ́n ní hudud wọ́n ní ààlà pẹ̀lú ilẹ̀ Lárúbáwá bóyá bíi Saudi Arabia ni o bóyá bíi Oman nǹkan ni o wọ́n ní wọ́n wọnú ara wọn wọ́n súnmọ́ ara wọn èyí jẹ́ káwọ̀ ọmọ wípé ilẹ̀ ọmọ Yorùbá ọjọ́ kàlí tún bẹ́ẹ̀ náà àwọn kọ̀bílà yìí láàrin àwọn ilẹ̀ Lárúbáwá mọ́ Ìfìríkíà bíi شمال إفريقيا شمال شرق إفريقيا. لحظات يسيرة مع والدينا. A moment with our father. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information
or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n, ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí, eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin eegun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí, àwọn olùkọ́ wọn pérégedé, ìjọba tún fòǹtẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello Yunifásitì ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello Yunifásitì láìsí jáàbù mọ́. Àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ bá dẹ ní láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. Eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kàn sí wọn ní nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Sultan ìdáná sọ̀rọ̀ lórí gangan ni pé wọ́n jẹ́ ara wọn create wọn originate láti ara Biladu Nauba. Biladu Nauba yẹn ni ó wà ní àárín Egypt àti Sudan bíi Jẹ̀núbù Egypt àti Shamali Sudan North Sudan àti South Egypt wọ́n wọnú ara wọn ló fi jẹ́ pé ìlú wọn wọnú ara wọn ààlà wọn wọnú ara wọn tó pé area yẹn Yorùbá nínú àwọn bíi area tí Yorùbá ti jáde wá nù so wọ́n tún wá pé àwọn kọ̀bílà kan ní Zunuju Zanju Zinju so àwọn Zunuju yẹn náà nínú àwọn tí wọ́n fọ́ọ̀mù Yorùbá ni so kódà nínú àwọn ọ̀rọ̀ tá a fi rí wípé Yorùbá dìde látara àwọn ẹ̀yà tó pọ̀ díẹ̀ tí èsè yọkan tó jẹ yọkan lọ òní bẹ́ẹ̀ rí pé lájà Yorùbá gangan ó yàtọ̀ ọ̀tọ̀ sí ara wọn bẹ́ẹ̀ ṣe jẹ́ Yorùbá tá à ń sọ Yorùbá lẹ́nu yìí tẹ́ẹ̀kan bá sọ pé Yorùbá làwọn ń sọ lẹ́nu àní gbọ́n tí wọ́n wíyé so tó ìjẹ́ pé Yorùbá wọn sọ bóyá Yorùbá Ìjẹ̀bú ọ̀tọ̀ ti Ìjẹ̀ṣà ọ̀tọ̀ tàbí Òkúta ọ̀tọ̀ Ọ̀yọ́ gan tún yàtọ̀ sí ti Ìbàdàn. Ó fi hàn wá wípé fàkọ̀dí látù Yorùbá kọ̀bílà kan tó wà kọ̀lítọ̀ bẹ́ẹ̀ àdàdé mìíràn kọ̀bá ilé ni so àwọn ìdílé oríṣiríṣi ni wọ́n fọ́ọ̀mù ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wá láti ṣẹ́ríkù òní wọ́n ti wá so a sọ̀rọ̀ nípa òṣùlù Yorùbá sá pé bóun jẹ́ làwọn Yorùbá sì wá ilẹ̀ Yorùbá lónìí àwọn ìrìn ìyàwó ni wọ́n á ń gbé bẹ̀ a sọ̀rọ̀ nípa ìyẹn náà. tó bá lọ́jọ́ mẹ́jọ a máa sọ ìyókù lọ bàbá wa inshallah. àdúpẹ́ àkókò tún ti kó wa pàpà mọ́ra òun ni à ń jẹran pẹ́ lẹ́nu àkókò báyìí tọ́lọ́run fi ṣe sábàbí ò jẹ́ bàbá wa Ọlọ́run jẹ́ arí yín pẹ́ Abdulmajid Abdulfatai ló kọ́ tèmi jẹ́ tó bá tún dijọ́ mẹ́jọ ká tún pàdé masala. Àwa àfẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá àfẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá dé.